Ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó. Ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó. Ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó. Mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ, èmi ní eré kan o. Ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó. Ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó. Mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ, èmi ní eré kan o. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ, mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀. Díẹ̀ ọmọkùnrin o tó o, má jẹ́ káyé ó bògo mi jẹ́. Ẹ̀mí mímọ́ wọnú mi lọ, mo fẹ́ rọ́wọ́ agbára rẹ̀. Díẹ̀ ọmọkùnrin o tó o, má jẹ́ káyé ó bògo mi jẹ́. Ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó. Ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó. Mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ, èmi ní eré kan o. Ẹ̀mí mímọ́ ó yá, àkókò ti tó. Ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó. Mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ, èmi ní eré kan o. Ògo ni fún Ọlọ́run wa ní òkè ọ̀run. Mo tún kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi lórí kókó àdúrà mi lónìí, pé lórúkọ Jésù àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo yín gbé ibi gbogbo tẹ́ ẹ bá wà. Gbogbo ìran ayọ̀ tẹ́ ẹ bá ní wákàtí yìí, lórúkọ Jésù ìran ayọ̀ yín kó wá sí ìmúṣẹ. Gbogbo ètò tí ọ̀tá ní fún ayé yín, lórúkọ Jésù Olúwa palẹ̀ mọ́. Ìmọ̀ òkùnkùn lórí ìṣẹ̀dá yín, lórúkọ Jésù kò ní ṣẹ. Èrò tí ẹ̀tá ń gbà lórí yín lọ́sàn àti lóru kò ní ṣẹ. Èrò Ọlọ́run lórí yín òun náà ní kókó dára fún yín, pé kẹ́ẹ̀rí ṣe èrò yẹn yóò wá sí ìmúṣẹ. Kí la fẹ́ gbàdúrà lé lónìí? Àdúrà tá a fẹ́ gbà lénìí yìí, ọkàn àwọn ìránṣẹ́ Ọlọ́run, gbogbo oníṣẹ́ Ọlọ́run pátápó. Tá a bá ti jó níṣẹ́ Ọlọ́run, a nílò àdúrà yìí. Tó o bá sì jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, a nílò àdúrà yìí. Àdúrà yìí yóò sì ṣe fún wa. Àdúrà yìí yóò sì ṣe iṣẹ́ ìyanu nínú ayé wa. Àdúrà yìí yóò ṣe kíni? Yóò ṣe iṣẹ́ ìyanu nínú ayé wa. Kí ni kókó àdúrà náà? Ni pé Olúwa dá mi lókòwò agbára rẹ̀. Olúwa ṣe kíni? Dá mi lókòwò agbára rẹ̀. Olúwa fi ẹ̀mí mímọ́ dá mi lókòwò. Orúkọ Jésù fi ẹ̀mí mímọ́ dá mi lókòwò. Torí ibi tí iṣẹ́ Olúwa ń lọ sìn, agbọ́ Ọlọ́run gbọ́dọ̀ máa jẹ́ nínú ayé wa. Ìmísí Ọlọ́run gbọ́dọ̀ máa farahàn. Bó bá jí ọmọ Ọlọ́run tòótọ́, o gbọ́dọ̀ kún fún agbára àti ìmísí Ọlọ́run. Torí pé ìjàkadì kẹyìn ayé oníkálukú ń jà lọ́rọ̀ báyìí. Ẹ rí i pé onírúurú nǹkan míì tí ò tiẹ̀ ṣe gbọ́ sétí. Kò sórúkọ tẹ́ ń pè ránṣẹ́ Ọlọ́run tó ń sìn. Bó bá ti jẹ́ pásítọ̀ ń sìn, bí ẹni pọ́ daràn ni ẹ́. Bó bá ti jẹ́ wòlíì ń sìn, bí ẹni pọ́ daràn ni ọ́. A sì rí wọn bá wí bí kò ṣe wípé àwọn alágbàgbà yìí, àwọn ẹ̀kọ́ Sátánì tí wọ́n fẹ́ fi táwọn náà wọ́n fẹ́ gbé rúdurùdu wọlé. Ṣùgbọ́n Ọlọ́run tú àṣírí wọn. Ọlọ́run tú àṣírí wọn. Nígbà fẹ́ wọ January ọdún 2007, ká tó wọ January ọdún 2019 ní December, mo sọ ó wà náà àsọsẹ tẹ́lẹ̀ tá a sọ ní church wa pé Olúwa pé ní ọdún tóun fẹ́ wọ̀ yìí o, òun fẹ́ tú àṣírí àwọn wòlíì èké. Ó sì ń tú. Bẹ́ẹ̀ lọ́lọ́run máa tú àṣírí wọn lọ. Ṣùgbọ́n àwa tó jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, ẹ jẹ́ ká béèrè fún agbára Ọlọ́run. Olúwa fi ẹ̀mí mímọ́ dá mi lókòwò. Fi àṣẹ àti agbára rẹ fi dá mi lókòwò. Okòwò ẹ̀mí mímọ́, iná kò sí náà, kò dà fẹ́ tiẹ̀. Recession kò àfẹ́ tiẹ̀. Economic ayé kò àfẹ́ tiẹ̀. Tí o kò ẹ̀wọ̀ ẹ̀mí mọ́, bẹ́ẹ̀ bá wo Elijah, ńgbà tí yàn mú Ọlọ́run darí ẹ̀ kó lọ, obìnrin tí ò ní lọ́lọ́ ní kó lọ dúró lọ́dọ̀ ẹ̀ ní ọmọ bọ́ kẹlẹ̀ bá mọ̀ tẹ́ ń pè ní agbá Ọlọ́run nìyẹn. Ńgbà ò dọ́dọ̀ ẹ̀, nǹkan kọ́kọ́ dọ́dọ̀ ẹ̀, ó sọ fún ó ní arábìnrin yìí bomi wá, ìyẹn sáré ó bomi, ìránṣẹ́ Ọlọ́run lélẹ̀ ẹ̀jẹ̀ á bomi fún un. Ok, ṣe oúnjẹ díẹ̀ wá fún mi. Obìnrin yẹn bá lahùn, ẹ wá man of God, mo mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ní o, mo sì mọ̀ pé ẹ fẹ́ràn kéèyàn ó sóòótọ́ fún yín. Ohun tó ṣẹlẹ̀ ni pé ìwọ̀nba tó kù yìí, tí wọn àtọmọ táwọn bá ti ṣe é, táwọn sì jẹ́ káwọn ọmọ retí ìjọ tí ikú òde ni, kò sí nǹkan kan pààmọ́. Bẹ́ẹ̀ bá kó lọ bí ìgbà tó yẹ pé ìrètí àwọn òun lẹ kó lọ yẹn. ìyẹn ẹlẹ́yà sáàtì kọ́kọ́ ṣe tèmi náà.
ìránṣẹ́ Ọlọ́run mélòó ló lè sọ fún wọn lónìí pé táàtì kọ́kọ́ ṣe tèmi náà tí wàá gbó rẹ̀ ò ní gbọ́ràn sí lẹ́nu oríṣiríṣi tíọ́rì ló ti wà lọ́pọlọ àwọn èèyàn sìn obìnrin yẹn sì gbọ́ràn ó lọ ṣe é nítorí pé àwọn alágbagba yìí náà pọ̀ ń bẹ o tí wọ́n fi èké tí wọ́n fi ń gba nǹkan lọ́wọ́ àwọn ènìyàn. nígbà wàá jẹ tán Elijah jókòó ó jẹun ó yó ó mumi lé àwọn máa ń wojú ẹ̀ pé ìránṣẹ́ ìgbáyà yóò ti ẹ̀ṣẹ́ kù kò sẹ́ni kankan kù ó tún láàbọ̀ ó wá sọ fún obìnrin yẹn ní ó ní wò ó láti òní lọ kòkò yẹ fún rẹ òní tòní tán o kòlóbó rẹ ò sì ní gbẹ ọya lọ yá kòkò sí ọyàn bá máa wo ká bẹ̀rẹ̀ sí ní jẹ ká ẹ máa mú títí wọ́n jẹ wọ́n tà wọ́n di olówó wọ́n di ọlọ́lá nǹkan pè ní Ọlọ́run kó fi agbára rẹ̀ dá mi lókòwò nìyẹn bọ́lá ń bá fi agbára ẹ̀mí mímọ́ dá ọ lókòwò ò ní ṣàròyé mọ́ ọmọ ìjọ ò ní yọ sùtì sí ọkọ tó jẹun àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà jẹ́ pé ibi tí ẹ ti bá Ọlọ́run rìn dé báyìí nísìn àwọn ìwà gọ́fúnà lọlé bí wọ́n ṣe ń wá wọn lọ tó ṣẹlẹ̀ orí àwọn ni ń wá wọn wá wọn ìwà àwọn ààrẹ lọlé àwọn ààrẹ ló ń wá wọn wá àwọn olówó ló ń wá wọn wá gbàmí àtúnlẹ sọ pé àwọn òtítọ́ àti rí wọn tọ́lọ́run bá dá olókòwò agbára rẹ̀ ẹ já lọ sínú Bíbélì ẹ já lọ sí ìwé Luke orí 10 ẹsẹ̀ 19 Luke chapter 10 verse 19 ó ní kíyèsí èmi fún yín ní àṣẹ láti tẹ ejò àti àkekèé mọ́lẹ̀ àti lórí gbogbo agbára ọ̀tá kò sì sí ohunkóhun tí ó wù kí ó ṣe tí yóò pa yín lára ọ̀làlà lásán ó kó ẹ sí wàhálà gbogbo èèyàn gbogbo àwọn ọmọ ìjọ gangan ló tún fura sí ìwọ gẹ́gẹ́ bíi pásọ̀ gẹ́gẹ́ bíi òjíṣẹ́ Ọlọ́run gbogbo wọn ló ń fura alágbájá ló ń ṣe mí tàmẹ̀dò ló ń ṣe mí wọ́n ti ṣe rí ọ̀sẹ̀ gan ẹ ká bí ọ léèrè wọ́n ti ṣe rí ọ̀sẹ̀ ó nílò agbára Ọlọ́run gbogbo wa la nílò agbára Ọlọ́run Olúwa rọ̀ mí ní agbára mọ́rin mi fín agbára kan wà tí wọn kì í rí fín agbára kan wà tí ayé ò gbọdọ̀ rí fín ẹnìkan sọ̀rọ̀ lórí kíníjì oníṣọ pátápátá if you are a man of God if you are not working you are this you are a dad come on Ghana go and work iṣẹ́ Ọlọ́run ó ní level iṣẹ́ Ọlọ́run ó ṣe kíni ó ní level àwọn kan wà wọ́n volunteer láti ṣe iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ ara wọ́n sì volunteer àwọn kan wà Ọlọ́run pè wọ́n gẹ́gẹ́ bó ṣe pè Pétérù fi àwọn ẹja ẹ tó ń pa sílẹ̀ wọ́n fẹ́ sọ di apẹja ènìyàn ìgbà wo lẹ tún gbọ́ pé Pétérù padà sí di apẹja ìgbà tó padà sẹ́yìn ni ìgbà tó padà sẹ́yìn Jésù sì tún wá rí pé ó tún padà sí di kinní yìí tó bá nífẹ̀ẹ́ mi máa bọ́ àwọn ènìyàn mi máa bọ́ àwọn ènìyàn mi nígbà tí Jésù tẹ̀ ń pín agbára fún àwọn ènìyàn tó ní kán jáde lọ kán lọ wàásù ó ní bẹ́ẹ̀ bá ń lọ gan ó ní ẹ má mú nǹkan kan dání ntẹ́ ẹ jẹ ẹ má mú ntẹ́ ẹ má ṣe àníyàn ó ní ṣùgbọ́n ẹ lọ ẹ máa lọ ilékílé tẹ́ ẹ bá yà tí wọ́n bá gbà yín àlàáfíà yóò máa bá wọn gbé ó ní ibi tí wọ́n bá ti kọ̀ yín òun Ọlọ́run ni wọ́n kọ̀ wípé yóò burú fún wọn jọjọ ṣùgbọ́n lóde òní tíọ́rì oríṣiríṣi ti wà àwọn ìránṣẹ́ Ọlọ́run la máa ń wọ ẹnu sí anyhow we talk to them anyhow we abuse them anyhow go and work you are a lazy man wọ́n ṣe Ọlọ́run ìpè ọ̀lẹ bí èèyàn bá jẹ́ ọ̀lẹ to the glory of God à ń ṣiṣẹ́ ara à ń ṣiṣẹ́ ẹ̀mí àwọn ọmọ mi sọ fún mi lọ́jọ́ kan wọ́n ní dáàdi àìsìn mi rárá torútorú gbélé ìṣe ń pè ni wọ́n ń pè nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ míì wà nílùú yìí tó jẹ́ wípé bí pásọ̀ dé wọn ìgbé kọ́ọ̀lù mọ́ torí wọn ti ṣiṣẹ́ ó ti rẹ̀ wọ́n ẹ̀ lè rí wọn bá wí ṣùgbọ́n pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run torí pé a tún ìtara àti bọ́dìn pé ọkàn nìyà ń jẹ yìí á gbé torútorú á sì dá wọn lóhùn ẹnìkan wá jí torí pé Ọlọ́run fún ọ lórí ọ̀fẹ́ kan àbò oní owó kékeré táńṣẹ́rẹ́ kan ọwọ́ àròpọ̀ ti ní gbogbo ayé tán òròpọ̀ ti ní gbogbo nǹkan tán ọwọ́ ń pe ẹnìkejì ẹ lọ́lẹ̀ ọwọ́ ń pe ìránṣẹ́ Ọlọ́run lọ́lẹ̀ wá gbàdúrà Olúwa rọ̀ mí ní agbára amárìmẹ́fẹ́ ó ṣẹlẹ̀ sí bàbá kan lára àwọn mẹ́ńtọ̀ tiwa àwọn mẹ́ńtọ̀ tiwa tẹ́wọ́ kọ́ àníbà tí gbàdúrà ìránṣẹ́ yẹn inú ìjọ kan náà wọ́n jọ wá
ó ní owó rẹ́kẹrẹ́kẹ́, ó ní ọlá rẹ́kẹrẹ́kẹ́, ó sì ní ipò nínú òṣèlú, ó jẹ́ alágbára nínú òṣèlú, ó ní ọlá, ó ní owó, ó ní ipò nínú òṣèlú, nínú ìjọ olóyè ni ó tó jùlọ. Ìyẹn ló wá ń lò láti fi sọ̀rọ̀ sí, ó sọ̀rọ̀ ṣàkàṣàkà, ṣe ń tọ́lọ́run lágbára, ẹ̀ ń tọ́lọ́run pèsè ẹnu iṣẹ́ ìránṣẹ́. Bàbá tó jẹ́ wípé ó ní pákó bàbá yẹn ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó sì jẹ́ wípé business tó ṣe kí Ọlọ́run ní fi ilẹ̀ máa ṣiṣẹ́ wọn Ọlọ́run, ó dẹ̀ ń ṣe iṣẹ́ yẹn tọkàntọkàn, wọ́n wá rí jáde tán, ó wá bu ẹnu lù bó ṣe wù ẹ́. Bàbá yẹn gbójú sókè, ó ní Ọlọ́run ìwọ ló pè ń, gbogbo ohun tí ọkùnrin fi jẹ́ èèyàn, àti tìjọba o, àti tinú ìjọ o, àti tó ní tara o, Olúwa agbára tó fi fún mi mo pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀, Olúwa gbà kúrò lọ́wọ́ ẹ̀. Ọkùnrin náà, ẹ̀yin náà rágó kú ni. Ẹ má sọ̀rọ̀ òdì sí ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run bá rò ní agbára. Bó o bá jí ọmọ Ọlọ́run tí Ọlọ́run ẹ ní agbára ní ibi iṣẹ́ tó wà, wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ọ. Bí wọ́n bá sọ̀rọ̀ òdì sí ọ, wọ́n dáràn. Bí wọ́n bá perí ẹ̀, wọ́n dáràn. Ìdí ẹ̀ ló ṣe nílùú agbára. Olúwa dá mi lóko wá agbára rẹ̀. Agbára mẹ́rin mi fẹ́. Arákùnrin kan wà, ẹ jẹ́ pé àjọ prayer partner ni, òun náà ní prayer partner kan. Ìyẹn wá yan prayer yẹn láàyò. Bó bá ti ń tibi iṣẹ́ bàbá ìṣọ́ọ̀ṣì ni, Olúwa dáhùn, ó bá tún dáhùn. Ẹni tó jẹ́ pé ó yan àdúrà fún ẹnìkan wípé báyìí ni kò gbà ó. Ẹni tó yan àdúrà fún ìyẹn tún wá wálé, ó bá pé òun fẹ́ wá sọ pé ọjọ́ kẹta ni o, ṣé òun lè ṣínú o. Ẹni tí ó yan àdúrà fún ẹ, ó wà lábẹ́ bẹ́ẹ̀dì, ó sọ fún, ó ń gbàdúrà Olúwa, òun náà wà nú àwẹ̀ yẹn, Olúwa dá lóhùn, ẹ̀mọ́ dá lóhùn. Ó ní bàbá yìí gbàdúrà fún, ó padà lọ lẹ́sẹ̀kẹsẹ̀ nílọ ń ké ti Ọlọ́run lọ́rùn. Ìyàwó ẹ̀ wá sọ̀rọ̀ òdì sí lásán, ẹnu ìyàwó ẹ̀ sì wọ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run gbà wọ́n ní táyìn kan tó gbàdúrà kẹnu yẹn kó tó bọ́ sípò. Lónìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ̀ kún fún agbá Ọlọ́run mọ́, wọ́n á sọ̀rọ̀ òdì sí ọfà. Tá ń jẹ́ sọ̀rọ̀ ẹ̀ sí Pétérù, kọ́mọ jẹ̀yìn ẹ̀ ń su. Wọ́n parọ́ wájú ẹ̀ lásán, wọ́n gbókùn wọn jáde ni. Ananiya àti Sàfírà, Olúwa dá mi lóko wá agbára rẹ̀. Agbára má rí mi fín. Agbára má sọ̀rọ̀ òdì sí mi. Agbára tí àṣà sí ọ̀ràn. Níbi tí a ti ń perí ẹ̀yẹn, wọ́n gbọ́dọ̀ gbiná ni. Níbi tí a ti ń pe ẹlẹ́dàá rẹ̀, wọ́n gbọ́dọ̀ rí ikú ẹ lọ́jọ́ yẹn. Lídàdò Sandagara Amakasa Ìkàbà. Ta la lágbára tó wá yan tó ń yọ ayé rẹ lẹ́nu. Ìwọ náà ṣe àwárí. In fact, in tó yẹ kó máa pọ̀ jù ní tó ogun bá gbòjì kan fún ọ. In tó yẹ kó máa gbàdúrà jù ní pé Olúwa ró mi lágbára. Ẹ̀mọ́ ró mi ní agbára. Ró ìṣẹ̀dá mi lágbára. Ró mi ara mi lágbára. Ró ẹ̀mí mi lágbára. Agbára mẹ́rin mi fẹ́. Agbára tí àṣàṣì ọ̀ràn. Agbára tí ìjánigbà lọ́wọ́ ogun. Olúwa gbé wọ̀ mí. Ẹ̀mọ́ gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí. Kókó àdúrà rẹ nìyẹn. Olúwa gbé agbára wọ̀ mí. Tí ò bá sí agbára Ọlọ́run nú ayé èèyàn dèèyàn yẹpẹrẹ nìyẹn. Ó dèèyàn yẹpẹrẹ nìyẹn. Ìgbà yẹn ló di pásítọ̀ ńjọ́ lérò. Bọ́bá pọ́ gbógun kan lé bàbá jáde nu. Ọ jáde nu. Ẹni tó bá ti lógun kan tó ṣe kí yọ kanlẹ̀ ní ìbáwí. Wọ́n gbàdúrà. Olúwa dá mi lóko wá agbára rẹ̀. Ó kò wá agbára Ọlọ́run. Ìyàn kì í mú. Ó nílò bọ́jẹ́ẹ̀tì ìjọba fún ibi tí Ọlọ́run bá dá olóko wá agbára. Tọ́lọ́run bá dá olóko wá agbára. Jábẹ́sì gbàdúrà yẹn, Ọlọ́run sì ṣàánú ẹ̀. Olúwa sọ àgbègbè mi di ńlá. Ọlọ́run sì sọ àgbègbè rẹ̀ di ńlá. Wọ́n gbé àpótí ẹ̀rí tó kún fún agbára, wọ́n gbé sílé ayé sí inú ilé Bèdíódómù. Agbára wọ́n gbé síbẹ̀ yẹn, ẹni ẹlẹ́ni. Wọ́n ti rò pé yóò pa ni, wọ́n ti rò pé yóò kú ni. Lọ́ba di pé bàbá ń dán, ẹni tí ò lásọ méjì tẹ́lẹ̀ ló dẹ̀ tó ń dá, ó lágbádá, ó di pé mọ́tò wọ́n ń gbé mọ́tò fún, ó ń rojú rere, ọ̀nà ń ṣí fún. Ẹ wá wo àwọn ènìyàn, nígbà rí pọ́n dáa fún wọn wá lọ gbé àpótí yẹn kò lé ẹ̀. Agbára Ọlọ́run wá wà tí wọ́n lè gbé kò lé rẹ̀. Tó o bá béèrè fún agbára Ọlọ́run yẹn, àpótí ẹ̀rí kan ní, ẹ̀bùn kan ní, tó jẹ́ wípé agbára yẹn yóò sọ ẹ́ di solution ní agbègbè ibi tó o bá wà. Yóò sọ ẹ́ di solution. Mi ò sí nílé lọ́jọ́ kan wọ́n gbọ́ ọmọ kan wá. Ọlọ́mọ yẹn ìyàwó mi ní pásítọ̀ ò sí nílé. Wọ́n ní ṣùgbọ́n òru tí wọ́n ti gbàdúrà sí wà ń bẹ̀. Wọ́n tẹ̀ ta òru lé ọmọ yẹn lórí. Ọmọ tó ti kú láago 2 òru, ó sì jíǹde. Olúwa dá mi lóko wá agbára rẹ̀.
mo dá àdúgbò wọn dúpẹ́ ẹsẹ̀ kí n mo ṣe èmi ọmọ tó ṣẹlẹ̀ nígbà tó dé gbogbo wọn tún wá wọn á dúpẹ́ èmi mi ò sí lé ọlọ́run tó wà lé lọ dáhùn ọlọ́run tó wà lé lọ Jésù lọ́bì kankan ṣùgbọ́n àwa là wá ọ̀wá ẹ jẹ́ ká wá bílí sọ ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí ẹ pé nígbà tí ó wà nítòsí agbára ọlọ́run mo fẹ́ ká gbàdúrà fún máa gbà lójoojúmọ́ olúwa ró mi ní agbára ró ìṣẹ̀dá mi ní agbára ró mi ara mi ní agbára ró ẹ̀mí mi ní agbára kí n má bàa di ìjẹ fún èṣù kí n má bàa di ìjẹ fún ọ̀tá àṣẹ iná ẹ̀mí mímọ́ ò wọnú ayé mi lọ ẹ̀mí mímọ́ wọnú ayé mi lọ agbára mọ́ rí mi fín agbára mọ́ sàsí mi agbára tí àpèta òràn olúwa gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ogun ọ̀run ẹ̀ di àmọ̀ra àkókò ti tó mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ èmi ní eré kan o ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ogun ọ̀run ẹ̀ di àmọ̀ra àkókò ti tó mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ èmi ní eré kan o ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ogun ọ̀run ẹ̀ di àmọ̀ra àkókò ti tó mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ èmi ní eré kan o ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ogun ọ̀run ẹ̀ di àmọ̀ra àkókò ti tó mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ èmi ní eré kan ìwọ náà fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ o nílò agbára ọlọ́run o nílò agbára ọlọ́run ojú lásán kọ́ àwọn tí ò ń bá rìn nínú ayé àwọn tí ẹjọ́ jẹ́ òṣìṣẹ́ ní báǹkì ní nílé iṣẹ́ ni àwọn ń lọ sí ibòmíì lọ́dọ̀ tiwọn pẹ̀ndì mọ́ra gbàgìgbàgìgbàgì ẹnìkan ló ń jẹ́rìí lọ́jọ́ kan ó nígbà tóun wà nú ayé tóun ò tí ì gbàgbọ́ ó ní màmá òun mú un lọ síbì kan ní àwọn ìjẹ̀bú wọn yẹn ó lóun wà lórí odó láago kan òru wọ́n sì ṣáun lọ́gbẹ́ wọ́n sin gbẹ́rẹ́ láti òkè dé gbogbo àyíká rẹ̀ báyìí gbogbo òbàdí gbogbo ọwọ́ ni wọ́n sá ní gbẹ́rẹ́ akọ tán ni ó ní tí ọmọ wí ó ní iye hours tó fi dúró ń bẹ̀ hours mélòó ló ń dúró lọ́gànjọ́ òru láti gbàdúrà hours mélòó ló fi ń gbàdúrà ó ráàyè gbàdúrà ọ̀wá lógún le ológun gbóná kankan ọ̀ráàyè jẹun ọ̀ráàyè gbá bọ́ọ̀lù ọ̀ráàyè wo tẹlifíṣàn ọ̀ráàyè wo mọ́fíìsì ṣùgbọ́n àyè àti gbàdúrà kò sí nínú àdúrà láti ní agbára ibẹ̀ lolúwa ti ń gbé ní wọ rómi ní agbára ọlọ́run mi kí n má bàa di ìjẹ fún ọ̀tá olúwa ró ìṣẹ̀dá mi lágbára kí n má bàa kúkú òjijì olúwa gbé mi wọ mi ò fẹ́ wáyé àwánú rómi ní agbára ọ̀pọ̀lọpọ̀ àwa àkókò láti gbàdúrà mọ́ à ń wá solution nípa ti ara à ń fi in fact tẹ́ bá ti ẹ̀rí ogun even gan láàrin Christendom ogun tẹ́ gbé ti àdúrà báyìí tẹ́ gbé ti àdúrà àwa tá à ń gbàdúrà la máa ń gbọ́ wọ́n rán sí wa gan wọ́n ní gbogbo nǹkan lẹ́yìn fi gbàdúrà ní ṣàdúrà ní gbogbo nǹkan ni o gbogbo nǹkan kódà nǹkan tó gbé síwájú ẹ tó ti tẹ̀ lọ́wọ́ báyìí tẹ́ pé ọwọ́ rẹ ló fi ṣe ọ gbàdúrà sí àbọ̀ nítorí nǹkan tó yẹ pé ọ fẹ́ lu ọpọlọ orí ẹ ọlọ́fun ọlọ́pọlọ olúwa jẹ́ ìrọ́pọlọ ìlú àkànfẹ́ tọ́ba jẹ́ pé ẹ ń gbọ́ ní táwa ń gbọ́ sétí àwọn èèyàn tó ń pè wá láwọn tó nímọ̀ jù ń lọ tó jí ọ̀dọ̀gbọ́n lọ́jọ́ pé tí wọ́n fẹ́ fi ọpọlọ wọn ṣe ayé ọ̀jẹ́ kí wọ́n rí ṣe ayé gba ìrìn àjò ọpọlọ yẹn rìn mọ́ lọ́wọ́ ó gbà rìn mọ́ wọn lọ́wọ́ ó gbà rìn mọ́ wọn lọ́wọ́ ọ̀tá gba ìrìn àjò ayé wọn rìn mọ́ wọn lọ́wọ́ ó jẹ́ kí wọ́n doyè kí wọ́n di dókítà tán ṣùgbọ́n kò jẹ́ kí wọ́n rí nǹkan kan fi ṣe láyé ó jẹ́ kí wọ́n doyè ó jẹ́ kí wọ́n di lọ́ọ̀yà tán kò jẹ́ kí wọ́n rí nǹkan kan fi ṣe láyé mọ́ kò jẹ́ kí wọ́n jẹ́ èèyàn mọ́ àwa à ń sọ wípé a fi nǹkan sínú àdúrà àwọn kan tó yó tọ́tọ́ kan wọ́n balẹ̀ ẹ̀yin ṣé gbogbo nǹkan lẹ́mọ́ máa gbàdúrà ni àwọn kan tó yẹ kẹ́ ẹ ṣe ń tẹ́ fi bá inú iṣẹ́ olúwa jẹ́ nìyẹn ń bò jẹ́ wípé ìtẹ́ máa kọ́ àwọn ènìyàn ní motivational study how to make money how to do this ó wá ti wà too much kì í sí pé àwọn nǹkan wọn yóò wúlò ṣùgbọ́n kò sí àyè àgbàdua mọ́ ẹ wá lo motivational náà títí ayé ọ̀pọ̀lọpọ̀ sì ń bàjẹ́ ogun sì ń dàrú mọ́ wọn lọ́wọ́ débi wípé motivation yín ẹ tún wá gbé dórí iṣẹ́ olúwa ẹ fi ń discourage àwọn tó ń gbàdúrà àwa mọ̀ ẹni tó bá wà nú ẹ̀mí ó mọ̀ pé ogun ń lọ nínú ẹ̀mí ẹni tó wà nú ẹ̀mí ó mọ̀ pé inú ń bí ìjọba òkùnkùn pé àwọn kan wà tí wọ́n sì ń gbàdúrà wọ́n discourage pé kankan má ka bíbélì gan mọ́ oríṣiríṣi nǹkan ni wọ́n ti gbé kalẹ̀ ń sìn ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n di òpó Kristi yẹn mú tá a pé láyéláyé ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà tá a bá ti gbà kúrò lọ́wọ́ ẹ̀ ọ̀tánu ìgbàgbọ́ tánu ohun tá a dúró lé lórí òní bíbélì àti àdúrà àní ẹbọ mìíràn
inú àdúrà láti ṣẹ́gun láti baṣẹ́ òkùnkùn jẹ́, nínú àdúrà lógun ti wó, nínú àdúrà láti ní agbára Ọlọ́run, nínú ọ̀rọ̀ Ọlọ́run láti ní ìmọ̀, nínú ọ̀rọ̀ Ọlọ́run láti rí àṣírí àdúrà. Olúwa fún mi ní agbára, dá mi lókòwò agbára rẹ̀. Àmọ́ tí n bá tọ́ka sí àwọn èèyàn Ọlọ́run mélòó kan tọ́lọ́run dá lókòwò agbára. Mọ̀ránṣẹ́ Ọlọ́run kan tó yẹ pé tí n bá dápọ̀ gbogbo ilé ẹ̀mọ́ káàkiri àgbáyé kò rọrùn láti lẹ̀, ó jẹ́ alákìkanjú fún rẹ̀ ló ránra rẹ̀ lọ sí skul, ó sì jáde ó lákàkàkàkàkà ń bò sí lákà, ó sì ṣiṣẹ́ bí tó dáa. Síbẹ̀síbẹ̀ náà ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kan tó yẹ pé full time ni, it was never based on salaries. Ó dẹ̀ ṣe iṣẹ́ yìí torí kò sí bó ṣe rí sí olówó à ń gbà mí. Bí àpẹẹrẹ bí mo ṣe ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́ àtàárọ̀ ló yẹ ti parí iṣẹ́ yìí, ṣùgbọ́n ọ̀rọ̀ kan là á yanjú, ó gbà mí ní hours. Kò sẹ́ni tí wọ́n kó lọ sọ́dẹ̀ pastor náà ni. Bàbá kan wà tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, ó dídí ọjọ́ mẹ́ta ó sì yanjú ìṣòro family kan torí pé ó mọ̀ pé ẹ̀mí ni wọ́n. Ó mọ̀ wípé àwọn eléyìí ò gbọ́dọ̀ bọ́, ogun èṣù ogun ayé ò gbọ́dọ̀ gbé wọn lọ. Ìwọ wá jẹun yóò tán, irú àwọn wọ̀nyẹn ló ń lálé, irú àwọn yẹn ló ń sọ̀rọ̀ sí. Lọ́tọ̀rọ̀ dáríjì o, lọ́tọ̀rọ̀ dáríjì o. Tó bá dáa fún ọ, tó rí owó ṣe, tó rí gbogbo ẹ̀ ṣe, òṣìṣẹ́ tó dáa, òṣìṣẹ́ ní white company, má jẹ́ kó gun ọ gàlégàlé, má jẹ́ kó ba ìrìn àjò ayé ẹ jẹ́. Èyí tí ò bá yẹ nínú ayé ìránṣẹ́ Ọlọ́run mi ní béèrè lọ́wọ́ ẹ̀. Bó o bá lè béèrè, gbàdúrà fún Olúwa, ràn lọ́wọ́ o, Olúwa ṣí níyè o, jẹ́ ọmọ tó yẹ kó ṣe o, yóò dára fún ọ. Olúwa rọ̀ mí ní agbára tí wọ́n fi ṣẹ́ ogun yìí, agbára tí wọ́n fi tẹ ogun yìí mọ́lẹ̀ tí òfin ní borí mi. Olúwa gbé wọ̀ mí, wàá sì di alágbára ní Ọlọ́run, wàá sì rí tí ẹ ṣe, àdúrà rẹ ó sì gbà, inú rẹ ó sì dùn. Ẹ jẹ́ á gbàdúrà. Orúkọ Jésù, ipá tó ju pa agbára tó ju gbogbo agbára lọ, ó fi ìránṣẹ́ ilé ọ lọ́wọ́. Agbára rẹ jẹ́ wọnú ayé ẹ lọ, agbára tí gbani lọ́jọ́ ogun, agbára tí túni sílẹ̀, agbára tí múni borí ogun, agbára tí ò ní jẹ́ kí ọ̀tá ọ̀gàn mọ́, tí ó bọ́ sọ ẹ̀gàn ikú o. Olúwa jẹ́ wọnú ìṣẹ̀dá rẹ lọ, jẹ́ kó rí àánú gbà. Àdúpẹ́pẹ́ ti gbọ́, ògo ni forúkọ lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa, àmín. Orúkọ mi ni Pastor Adékúnlé Stephen Adédèjì, tí gbogbo èèyàn mọ̀ sí Kúnlé ọmọ Aláàfin ọ̀run. Ní gbogbo sátidé kẹta la máa ń wà nínú ìpàdé àdúrà lórí òkè nínú ìjọ The Redeemed Christian Church of God, Fountain of Power, Orísun Agbára, English Soak Yorùbá Parish, tọ́kalẹ̀ sí number 11965 Bisonet Street, Suite 106E, Houston, Texas 77099. Láago mẹ́sàn-án òwúrọ̀ sáago méjìlá ọ̀sán, aago mẹ́sàn-án òwúrọ̀ sáago méjìlá ọ̀sán. Olúwa bùkún fún ọ, Olúwa bá ọ pàdé gẹ́gẹ́ bí o ti ń darapọ̀ mọ́ wa. Orílẹ̀-èdè kórílẹ̀-èdè wo kó wà ní gbogbo ọjọ́ Thursday láago méjìlá ọ̀sán Houston, Texas time, aago 5 ìrọ̀lẹ́ ti Nàìjíríà ni. Ẹ jẹ́ á jọ pàdé lórí Facebook, a pè ní wákàtí kókó àdúrà mi. Àdúrà rẹ ó sì gbà o, ó rí tí ẹ ṣe o, yóò dára fún ọ. Ẹ láǹfààní àti pè mí lórí aago lórí +1 281 857 3658 +1 281 857 3658. Yóò dára fún wa o. Jésù lolúwa, àmín. Ẹ̀mí mi máa ó yá, àkókò ti tó, ogun ọ̀run ẹ di àmọ̀ra, àkókò ti tó. Mo fẹ́ gbórí ìtẹ́ pàṣẹ, èmi ní èrè kan o.